Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Miliki Express. Ọba àrà wà lórí ìkàlẹ̀. Ọmọ Èkó. Ìyẹn ọmọ Èkó dà. Mo ń jẹ yín jẹ. Àwa rèé ọmọ Èkó dà. Àwa rèé bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọmọ Èkó, àwọn ọmọ Èkó máa ń lu ìlù kan tí à ń pè ní àgídìgbò. Bẹ́ẹ̀ni. Lórí tó ń láìkì nìkan máa gbọ́ nìyẹn bí kò máa lu obìnrin pópó ti pó. Bẹ́ẹ̀ni. Ṣé rájọ́gùn ṣe rángán ṣe láti ṣàgbére lọ o. Ẹ fún mi lórí Èkó kan, wọ́n máa ń kọ́ lẹ́kọ̀ọ́. Èmi ò èyí tẹ́ kọ́ yẹn. Ẹ mọ̀ pé ó ní àwọn ọmọ department oníkálukú àwọn tó ń lùlù ọ̀tọ̀ àwọn tó ń kọrin orin yẹn débi táwọn tó máa lùlù yẹn àgídìgbò tẹ̀sán yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bọ̀ àwọn èyí tèmi lè sọ bí èyí tá máa ń kọ ní party tá máa ṣẹ̀gẹ̀t bíi àwa lálẹ́ kó o ṣẹ̀gẹ̀t àwa lálẹ́ kó o Èkó ní bàjẹ́ o àwa lálẹ́ kó Èkó ní bàjẹ́ o àwa lálẹ́ kó o ṣẹ̀gẹ̀t ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ fún mi ní kan sí. Ẹ tún fẹ́ gbà kan sí bíi campus area wọ́n ṣe kéré mọ́tò yẹn àwọn tó wà níbẹ̀ ọmọ ni wọ́n o bàbá ni wọ́n wọ́n ń ṣọmọ èmi tí wọ́n fi gba bòmíì ni níbo làdúgbò yìí ní Ìsàlẹ̀ Èkó. Ìgbà onímọ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ onímọ̀lẹ̀ ni Olúwa tóbi lọ́ba ọmọ onímọ̀lẹ̀ ọmọ ẹlẹ́yọ̀ ni wọ́n ọmọ ìfà àti original ọmọ Ìsàlẹ̀ Èkó ni wọ́n kí wá ní ẹ wá dé wọ́n ti wá di ìránṣẹ́ Ọlọ́run báyìí kí ló dé tẹ̀yìn máa ń kẹwàá ní level àwọn dáàdi wa àwọn bàbá wa àwọn màmá wa ṣe mọ̀ pé mẹ́ta lẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Ibi tá a ti bí ẹ̀sìn kẹta lẹ bá wa. Bẹ́ẹ̀ni. Kí wọ́n ló di pé ẹ wá di evangelist lẹ́nìí báwo ló ṣe ṣẹlẹ̀ báwo lẹ ṣe mú. Ẹ ṣe mọ̀ pé tí irú bàbá tó bí mi lọ́mọ iṣẹ́ ológun ló ń ṣe sójà ni wọ́n nǹkan táwọn fẹ́ kémi jẹ́ gangan sójà náà ló fẹ́ kí n jẹ́ ṣùgbọ́n nítorí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ láti ọ̀run inú kòkò dúdú lẹ̀kọ́ funfun dẹ̀ ti jáde so gbogbo wa ò ní gbogbo ọmọ tó bá tara yín jáde àbí tó tara yín jáde kọ́ lè máa expect pé kọ́ ṣe nǹkan tẹ́ ṣe ṣẹ́gẹ̀t ìmí ẹ lè jáde ní dídílé mùsùlùmí kó jẹ́ pé tó bá fẹ́ Christian ṣe rí pé kò sí nǹkan tó fẹ́ ṣe bó ṣe wà ẹyọ kan náà dẹ̀ ni gbogbo wa ṣùgbọ́n bá ṣe ń pe Ọlọ́run yẹn ló yàtọ̀. àwa kan pé Elédùmarè. Bẹ́ẹ̀ni. Mùsùlùmí ń pe Allah. Kírísítẹ́nì ń pe Ọlọ́run alààyè bí ìwà alààyè náà ní gbogbo wọn lọ́kùnrin láti pè sọ́dọ̀ mẹ́ta lọ́kàn ló bá dé ṣọbẹ̀ ṣàṣẹ di Kírísítẹ́nì ní ọwọ́ Ọlọ́run ló wà kò yé ẹ̀yin náà. Kò yé bàbá tó bí mi lọ́mọ débi tó máa yé mi. Kábíyèsí Ọlọ́run. Bàbá tó bí mi lọ́mọ kẹ̀dẹ̀ àwọn náà gbàgbọ́ Kírísítẹ́nì làwọn náà so kò sí kí onímọ̀lẹ̀ of Lagos Island gangan fúnra wọn gbàgbọ́ nínú Ọlọ́run. Àmọ́ tí wọ́n bá pè mí wọ́n fẹ́ sọdún ìmọ̀lẹ̀ wọ́n fẹ́ sọdún ìgà tí wọ́n bá pè é kẹ́ wá gẹ́gẹ́ bí ọmọ ṣe máa lọ àbẹ́ni lọ. Ó tẹ̀ máa mí kí n fi bẹ́ẹ̀ ráyè náà. Wọ́n ti ẹ̀ pé ọdún lẹ́yìn ti dé o pé kẹ́ wá sọdún o kẹ́ wá. Ṣé rí nǹkan kan ṣẹlẹ̀ ní ọdún kan wọ́n pè mí pé kí n wá play fáwọn kí n wá ṣeré fáwọn kan kò ń ṣe pé wọ́n ń ṣe onígbàgbọ́ ṣó yẹ yín a ti gbowó wọlé ká tó mọ̀ pé òkè kí ní báyìí ló ń ṣe bẹ́ẹ̀ but fortunately dandan iṣẹ́ owó tá a ṣe a máa gbà á ṣùgbọ́n to the glory of God ṣe rí nípasẹ̀ pé a lọ kọrin bẹ̀ yẹn a jèrè ọkàn tó bá tún dọ̀la táwọn muslim ọdún àwẹ̀ àwọn muslim tó lọ ń gbà kan ó láwọn ti máa ń play fún tó jẹ́ muslim fan ní dáadáa ti máa ń play fún tó máa ṣe ọdún máa ń play fún wọn tí ò dẹ̀ ń ṣe pé wọ́n ní polórin mi èmi lọ́ máa pè ṣẹ́gẹ̀t but wọ́n ẹ rí pé àwa la máa ń yára wa níbẹ̀ yẹn náà gospel náà ni máa kọ nǹkan tó mọ̀ mí mọ̀ yìí even kan sọ pé bóyá babaláwo ní àbí kí nìkan tẹ bá pè mí pé kí wọ́n kọrin fún yín tó bá yẹ pé nǹkan tẹ rí tí mò ń ṣe yẹn tó ń ti ẹnu mi jáde yẹn lẹ ṣe torí ẹ̀ pè mí so òun náà lẹ expect láti gbọ́ jó sí tó dẹ̀ máa yí yín lọ́kàn padà tó pọ̀. Ọlọ́run máa fún yín ṣe. Àmín Jésù. Ẹ̀mí Ọlọ́run tó ń gbé nínú yín kò ní fi yín. Àmín Jésù àtẹ̀yìn náà. tó ń gbé nínú tèmi náà kò ní fi yín. Amen in Jesus. Tèmi náà evangelist ni mí nìkan tí màá fi ṣiṣẹ́ ṣe ni. Ẹ kò tí ẹ̀sẹ̀ tí ò gbogbo wa láyé inú ìránṣẹ́ o. Gbogbo wa gán ní ìránṣẹ́. Gbogbo wa ní ìránṣẹ́. Ìránṣẹ́ èṣù wà ìránṣẹ́ Ọlọ́run wa. Ṣé rí ẹ tó fara ẹ lẹ̀ kí èṣù lòun ló lò ó. Ẹ tẹ́ṣù lo ìránṣẹ́ kan ni. Ọlọ́run ní fi wá jẹ́ iṣẹ́ burúkú. Àmín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ni ẹ ṣe gan sà. Ọlọ́run náà lè ọpẹ́ sà. Iléèwé wo lẹ lọ àti pígbà tẹ̀wà níléèwé course wo lẹ read. Mo bẹ̀rẹ̀ láti mo lọ iléèwé nursery school then mo lọ primary school. Nursery ayé jọ̀hún.
mo lọ nursery school mo lọ primary school primary school tí mo lọ ní wọ́n máa ń pe school yẹn ní Arówóṣẹgbẹ́ nursery and primary school, then Èkó ló wà, then mo lọ Maya senior grammar school tó wà ní Ìkòròdú ṣẹgẹt. So LASU kẹ̀dẹ̀rẹ́ admission wa náà ṣì wà ń bẹ̀ tó dẹ̀ yẹ pé Ọlọ́run ṣì ń gba ògo lọ. Amen in Jesus name. Course will I read? Biz admin ni, but mi ò fi ẹ mọ̀ pé ẹni tó gẹ́gẹ́ bí nǹkan tí Ọlọ́run rán èmi mi lè so time tí n bá so time mọ́nà lọ́la mo jókòó sọ iṣẹ́ oníṣẹ́ ni o. Àti pé bọ̀dá mi jẹ́ bọ̀ tó bá láti jẹ́ pé irú nǹkan báyìí pé ká rí nǹkan sọ la fi ń wò pé ká ní pálí lọ́wọ́. Ṣé mo pé wòlíì tàbí pásítọ̀ á ní Olúwa ló pè mí? Bẹ́ẹ̀ni. Olúwa pè mí, ìjọ Olúwa pè yín ni abẹ́ẹ̀kọ́ wọ́n pé ṣe ìyóhùn yìí ṣe kí n kàn máa kọ́ mi kàn láì kí n máa kọrin kí n máa ṣiṣẹ́ fọ́lọ́hun. Ṣé Olúwa pè yín síṣẹ́ yìí? Ìlànà tí mo wà yìí á pè mí mo dẹ̀ jẹ́ ìpè yẹn. Ìdí ni pé nínú gbogbo ọmọ tó tara àwọn òbí mi jáde mi ni mo máa ń tijú jù, mo máa ń tijú, mi ò lè face crowd ṣẹgẹt. Ẹ wá wo ẹni tó máa ń tijú láti wá face crowd, ẹ mọ̀ pé ó ní bá àníyàn ṣe jẹ́. Nínú àwọn album tí mo ti release gan, mo ń ṣe tó máa ń kọ orin sínú ìwé. Ṣóyè yín tí n bá sọ pé a fẹ́ ṣiṣẹ́ báyìí tí mo ti pe àwọn guys jọ pé okay a fẹ́ release new album title báyìí ni Ọlọ́run fún wa, studio láti máa parí everything, kò kí n ṣe pé a máa kọ sílẹ̀. So ẹni tí Ọlọ́run pè orin ò ní balábo àbí báwo ni àwọn Yorùbá yìí máa ń sọ, nǹkan tó bá fẹ́ ṣe dédé nǹkan tó fẹ́ ṣe yẹn ló máa kọrin lé lórí. Kò ní fi pọ̀pọ̀ pé pọ́tà àbí báwo lẹ́yìn so bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ni ọba àrà mo fẹ́ ká tó fàdùn díẹ̀ sí i. Ṣé mo pé àwọn tó ṣe wọ́n ní Muslim ń wò wá, Christian ń wò wá, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń wò wá, mo sì pò wọ́n mọ̀ ìtumọ̀ pé Olúwa pè mí. Wọ́n á ní ṣé Olúwa wà lẹ́kùnlé tó pè níwájú ilé ni àbí ibo l'Olúwa ti pè? Báwo lẹ ṣe gbọ́ ìpè Ọlọ́run? Bọ́ọ̀lù Ọlọ́run ṣe pè yín. Ọ̀nà tí Ọlọ́run fi máa ń gbà pé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ṣùgbọ́n Bíbélì wípé lẹ́nu ènìyàn méjì mẹ́ta á fìdí òtítọ́ múlẹ̀. A ti rán àwọn ìránṣẹ́ Ọlọ́run sí mi lọ́pọ̀lọpọ̀, èmi ò kọ́ bí ara sí lẹ́yìn kí n play drums in church nígbà yẹn tó bá a ló máa kọrin a ló máa ṣe báyìí, but kó tó dìgbà yẹn mi ò ń ka àlá sí. A ti fi wò mí several times without numbers tí mi ò tiẹ̀ lè sọ tán. Gbọ̀ngbà tí mo wá tó dẹ̀ dìgbà yẹn tí àwọn oríṣiríṣi ìránṣẹ́ Ọlọ́run ti sọ fún mi pé ó máa kọrin o, ó máa kọrin. Bàbá tó bí mi lọ́mọ ò gbà. Wọ́n ò gbà o because time yẹn friends ẹ̀yìn ilé mi ni máa ń gbà lọ program mi ìtẹ́ tó lè gbáwájú ilé jáde pẹ̀lú àwọn guys mi tó bẹ̀. Ṣùgbọ́n tó time kan tó jẹ́ pé Ọlọ́run tún wá wò pé pẹ̀lú bóyá jẹ́ pé wọn ò gbà yẹn àwọn náà lọ tí n bá lọ program ń sìn wọ́n ti ṣe ti débẹ̀ àràkọ́ mọ̀ pé kò ń ṣe kù bóyá Àbújá là ń lọ àbí ibìkan là ń lọ ṣe ti wà lọ́hùn ṣe get Ọlọ́run dìdí arrest ọkàn wọn ni ó jẹ́wọ́ fún wọn pé òun lòun ni mí àwọn kò jẹ́ alágbàtọ́. Ẹ jẹ́ ká fàdùn sí èyí ní Easter Monday torí àwọn tó wà ní kí máa lọ wà bọ́rọ̀ èsì wọn ẹ fún wa ní orin. Bí èmi ṣe jẹ́ Easter yẹn ó yẹ ká máa dúpẹ́ fún Ọlọ́run. Ọ̀pọ̀ fẹ́ rèé tí ò rí o. Ọpẹ́ ló yẹ ọ́, ìyìn ògo ló yẹ já Jèhófà o. Ọpẹ́ ló yẹ ọ́, ìyìn ògo ló yẹ já Jèhófà o. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kó ní lẹ́rù lọ o. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kó ní lẹ́rù lọ o. Ijó ló yẹ ká máa jó, Èdùmàrè ṣe wá lóore o la ṣe ń yọ̀. Ọpẹ́ ló yẹ ọ́ o olóore, ìyìn ló yẹ bàbá o olóore. Ọpẹ́ ló yẹ bàbá mímọ́ olóore, ìyìn ló yẹ bàbá o olóore. Mo ṣe dáńsàkì rẹ bàbá o, mo ṣe dáńsàkì rẹ bàbá o, mo ṣe dáńsàkì rẹ bàbá o. Èmi ṣe dáńsàkì rẹ o bàbá o. Bẹ́ẹ̀ni mo ṣe dáńsàkì sọ́lọ́run ọba tó jẹ́ káàrí ni ọ̀pọ̀ fẹ́rẹ̀ ní bó ṣe sọ tí ò dọ̀jọ́ èyí agbára wa kọ́ mímọ̀ ṣe wa kọ́ Ọlọ́run ọba ni àbọ̀ àti ìlú. My body, oh, my body, oh.
press on God. Because it's the one that can do all I want and I be. Press on God. Press on God. Don't be by my power. Alone on your repel. Action! My body, action! My body, action! My body, oh na! My body, my body, my body, your body, your body, my body, action! My body, action! My body, oh na! My body, my body, my body, your body, your body. Erilama Alaji, Orobokiba creator, African for daddy, GSM Alaji, Mule Aloyi Lawo, Wasilami Baraka, Payemi La America o, Baboni Alia o, Odakpe Wonga, Eroto Yina Peli Namo, Odakpe Wonga, Ojo Akata Lewo, Odakpe Wonga, Chema Dielo Kati Bo, Iya Pele Lake o. Mr. Producer. Action! My body, action! My body, action! My body, oh na! My body, my body, my body, your body, your body, my body, action! My body, action! My body, oh na! My body, my body, my body, your body. Wàláyé tí ń bá kọ́lé, wàláyé tí ń bá ṣílé, ọ̀rẹ́ mi ṣe bá gbé mú, iná ṣe sí àkọ́kọ́. In my body, oh, 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 in your body, oh, in your body, oh.